Alhaji Oríyọmí Hamzat, kẹ́nikẹ́ni má béèrè mọ́ lọ́wọ́ mi o. Torí ohun t'Olúwa ń sọ, Olúwa sì dúró lé lórí o. Tó yẹ kí gbogbo yín kẹ́ bọ́ta kẹ́ má gbàdúrà. Ọlọ́run dẹ̀ rí inú mi o láti ìgbà tí ìran yẹn ti jáde ni mo ti ń bẹ̀bẹ̀ torí mò ń gbọ́ close down. Mo sì ń gbọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí, mo sì ń gbọ́. Wọ́n ní wọ́n fẹ́ ti iléeṣẹ́ Àgídìgbo rédíò, wọ́n fẹ́ tì í pa. Ẹ gbọ́ mi o, bí iléeṣẹ́ Àgídìgbo bá ṣẹ̀, olórí ibẹ̀ ló máa mọ̀. Ṣé mọ̀ pé iléeṣẹ́ Àgídìgbo ibẹ̀ ni wọ́n gbé àpótí ẹ̀rí yẹn wọ̀ tí wọ́n ti tú. Ẹ mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé kò sí Ọlọ́run, mo kàn gbàdúrà pé ẹ ní di adọ́run mòótọ́. Jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ, ìdí tí àpótí ẹ̀rí fi lù sàpá ni pé kì í ṣe pé torí pé ó fọwọ́ kan àpótí. Àpótí ẹ̀rí ti rí ohun tó ọkàn búburú tó bẹ nínú wùsà. Ìdí tí Olúwa fi ń gbé ìdájọ́ kalẹ̀ lórí Àgídìgbo tó sì jẹ́ pé olórí ibẹ̀ náà ló fara kó tó jẹ́ Alhaji Oríyọmí Hamzat ni wípé Ọlọ́run ti rí ọkàn búburú tó bẹ nínú Alhaji Oríyọmí Hamzat wípé kì í ṣe iṣẹ́ tí wọ́n gbé wá síwájú ẹ̀ ló fẹ́ ṣe. Ó fẹ́ wò ó, òun náà fẹ́ wò ó pé kí ló ń bẹ nínú àpótí yìí. Ṣé rí, mo kàn fẹ́ kẹ́ mọ̀, ẹ jẹ́ ká jọ gbàdúrà, wọn ò gbọdọ̀ ti iléeṣẹ́ Àgídìgbo pa. Ṣé rí, gbogbo ẹ̀yin tẹ́ kàn bọ́ta, tẹ́ kàn sọ kátàkátà kótókótó, ẹ̀yin kẹ̀, èmi ò bẹ́ yín lọ́rọ̀ torí pé ẹ̀yin kọ́ lọ́lọ́run ọba tó pè mí. Ọlọ́run tó pè mí tó fún mi ní ìran yìí. Ọlọ́run bá fún mi ní ìran, màá bọ́ta, màá sọ ìran yín lọ́nà 100 kò lè dá èmi dúró torí pé a kì í dá Ọlọ́run dúró. Ẹ jẹ́ ká jọ gbàdúrà. Mo sì ń gbọ́ close down Àgídìgbo radio station. Ẹ dẹ̀ máa rí ohun tí mo ń sọ yẹn. Ẹ jẹ́ ká gbàdúrà. Ìtọ́ yẹ kí gbogbo yín ká gbàdúrà sí. Ẹ ń bọ́ tá ṣe jàkàjàkàjàkàjàkà káàkiri. Ẹ jẹ́ ká gbàdúrà. Mo sì gbàdúrà iléeṣẹ́ Àgídìgbo wọn ò ní tì í pa o. Torí pé iṣẹ́ rí gbogbo ohun tí Alhaji Oríyọmí Hamzat ti ń ṣe. Àwa náà ń wò ó. Àwa náà ń láìkí ẹ̀ ṣùgbọ́n ó ti kọjá ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa lọ́rùn àwọn ọmọ ogun wí. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ẹjọ́ kí lẹ rí sí. Ṣùgbọ́n èmi rò pé nǹkan tó yẹ kó jẹ́ ojúṣe gbogbo wa lórí ọ̀rọ̀ ni wípé gbógun àwọn olubi òsì ní borí ọ̀gá Oríyọmí Hamzat. Nǹkan tó yẹ kó jẹ́ ojúṣe gbogbo wa nìyẹn. Bí ọ̀gá mi Oríyọmí Hamzat á sì borí, tí wọ́n á borí ìpèníjà tí wọ́n wáyé. So Yorùbá sọ pé aládùúrà lọ̀gá ríran. Kódà kìí ṣe Yorùbá gan ló máa ń sọ, àṣà àwọn bàbá wa ní nínú ìgbàgbọ́, pàápàá nínú ìjọ alásọ fún báwọn bàbá yìí máa ń sọ nìyẹn. Wọ́n ní aládùúrà lọ̀gá ríran. Bàbá ọ̀gá Oríyọmí ò sí nílé báyìí, ẹ̀yin náà jẹ́ mọ̀ bí tí wọ́n wà. Ẹ jọ sà, ìgbésẹ̀ àdúrà tẹ́yin náà bá mọ̀ pé ẹ lè bá wọn gbé tí ìran yẹn ò fi ní ṣẹ mọ́ wọn lára, ẹ bá wọn gbé. So because ibi tí ó kù sí fún ẹ̀yin bàbá wa nínú Olúwa ní orílẹ̀-èdè nìyẹn. Ẹ máa ń rí lóòótọ́ ṣùgbọ́n ẹ kì í gbé ìgbésẹ̀ àtúnṣe lórí nǹkan tẹ́ bá rí yẹn. So pàápàá àwọn nǹkan tẹ́ máa ń fẹ́ kí nǹkan búburú yẹn ṣẹlẹ̀ kí wọ́n lè sọ pé ó dẹ̀ sọ bẹ́ẹ̀ o. Kí wọ́n lè sọ pé ó sọ bẹ́ẹ̀ o, kí wọ́n lè máa fi respect wọn pé lóòótọ́ ó ń ríran àti mi ò máa sọ nìyẹn. Ẹ̀yin olólùfẹ́ mi, ṣé mo wíire? Ẹ fi rí hàn lórí comment section. Adéọmọdé ló ń sọ̀rọ̀. Happy New Year, sir. Bye.